gbogbo ayé mọ̀ pé onímọ̀ ni bàbá tó lẹ́sìn ni bàbá tó níwà ni gbogbo ayé mọ̀ wọ́n pẹ̀lú òdodo ni kọ́lọ́hún kẹ́ bàbá àtàwọn tó bí wọn. iná àdàmọ́ kánà ṣe kánà bàbá wà lágbègbè lálùfáà wa. so wàhùwà alladhi yuqtalu fi qitalil kufar ẹni tí wọ́n pa sójú ogun Islam ẹni tí wọ́n pa sójú ogun Islam là ń pè ní shahidu dunya wal akhirah. Imam Bukhari rahimahullahu ta'ala àti Imam Muslim wọ́n wá mú àdísù wá lórí ẹ̀ wọ́n wá lágbàdísù pọ̀ a sì máa kó ti hadith náà. wọ́n ní jaa rajulun ila nabi sallallahu alayhi wa sallam wọ́n lá ẹnìkan wá béèrè ọ̀rọ̀ lọ́dọ̀ Adam Muhammad faqala ọkùnrin yẹn wá sọ yìí pé arrajulu yuqatilu lil maghnam warrajulu yuqatilu lidhikr warrajulu yuqatilu wali ẹni yẹn bí Ànábì lè pé arrajulu yuqatil lil maghnam ẹnìkan tó ń jà fún nǹkan ọrọ̀ ogun ogun tó ti rí ẹ̀ ń jà náà ní àǹfààní tó fẹ́ rí nínú ogun ni warrajulu yuqatilu lidhikr àtẹnìkan tó ń jà nítorí kórúkọ ẹ̀ lè hàn káyé lè mọ̀ pé irọ́ ni o ṣe pé ìjà àlọ́rin yìí náà nísìn ẹni tó pọ̀ jù ò ṣe nítorí tọ́lọ́ntà náà Muhammad èmi ń ṣe pé kán ṣáàlè ráwa náà ń bẹ́ẹ̀ kán mọ̀ pé àwa náà kópa tó pọ̀ ẹlòmíwàá jáde láàárọ̀ yóò jáde lọ́sàn-án yóò jáde lálẹ́ lórí Facebook all the updating program ṣé torí ìtọ́lọ́n ni ìwọ náà if teshit call back ṣẹ́kì ọkàn ṣó tọ́lọ́n ló ń ṣe ọ̀pọ̀ wa á kàn rí pé a ṣe nǹkan kò ní lérè kò sì ní sí rìsọ́ọ̀tì kan tó dá lọ́dọ̀ ọba tó ní wá ló fi jẹ́ gbóńtà bá fẹ́ ṣe ká ṣe lillahi wal wajhi ká ṣe nítorí tọ́lọ́hun àti ká lè bá rí yọnú ẹ̀ gbogbo ẹnìkan ẹlòmíì kan fẹ́ kán rí òun ni pòun sọ̀rọ̀ kì í ṣe pé nítorí tọ́lọ́hun à ń gba owó à ń gba ṣé torí tọ́lọ́hun la fi gbà á abil ajiloriya wa shura káwọn èèyàn lè gbọ́ pé lágbájá ṣe gbá kàmẹ́dúṣàwó ọkàn wa yẹn ni ká lọ́ọ́ tún ṣe o ọkàn yẹn ló pàtàkì o torí ibi téèyàn ti ń di ṣàyídù nù so ó lẹ́nìkan tó ń jà á nítorí káwọn èèyàn lè máa rántí ẹ̀ kán lè máa pò kìkì ẹ̀ pé ó sapa tó lágbára warrajul yuqatilu liyura makanuhu àtẹnìkan tóun náà ń jàjà yẹn káyé lè máa bó ṣe tó kán lè máa póun náà ó pàtàkì láwùjọ wọ́n á bí Ànábì pé faman fi sabilillah ta ló ń ṣe tọ́lọ́ nínú wọn ta ló wà lórí tọ́lọ́ ngbà Ànábì fẹ́ sọ̀rọ̀ ó ní man qatala litakuna kalimatallahi iyal uliya fa huwa fi sabilillah ẹnikẹ́ni tó bá lè ṣe tiẹ̀ nítorí kí gbólóhùn Ọlọ́run kó lè jóhun náà ní ó borí gbogbo yín nísìnyí gbólóhùn Ọlọ́run ẹ fẹ́ kó borí o ẹ ti ń dètè o in the name of mercy ẹ ṣe láàánú ìrọ̀lẹ́ ń pa ẹ láàánú ó ní man qatala ẹni tó jàjà náà litakuna kalimatallahi iyal uliya kó lè jásí pé tọ́lọ́n ní ó borí ẹ̀sìn Ọlọ́run ní ó ga òun ní ó ṣẹ́gun fa huwa fi sabilillah ẹni yẹn ló ṣe tọ́lọ́run o ẹni ló ṣe tọ́lọ́hun wọ́n wá nírú ṣẹ̀yídì bẹ́ẹ̀ tán bá parú ẹni bẹ́ẹ̀ sógun wa hadha la yughsal wa la yusalla alayhi wọ́n ní wẹ̀ fúnrú òkú èèyàn yẹn wọ́n sì ní kírun sí i lára kí ló fà tán fi ní wẹ̀ ní pé àwọn èèyàn ti pa lọ́nà ẹ̀jẹ̀ ti wẹ̀ ìnira ní òtún mú dání láti ilá ń wẹ̀ ẹ máa wá Yorùbá ẹ rí i pé wọ́n níṣe sí kan wọ́n ní téèyàn bá kú sódò ká sin sí etí odò kìí ṣe túláàsì wọ́n lè sin síbòmí àmọ́ wọ́n wò pé àwọn èèyàn ti ṣe wàhálà wọ́n dààmú wọ́n ti wọ́ òkú mi fún ọjọ́ mẹ́ta kan tó lè yọ kí wọ́n tún lè ń gbé lọlé wọ́n á nìkan sí
etí odò ẹjẹ́ àbí wọ́n léèrè ẹni tó bá kú sílé ìwẹ̀ ńkọ́ èyí tó bá kú sí ibi ilé ìdáná ńkọ́ ṣe pé wọ́n láàyè fẹ́yìn o bọ̀ èyí tó kú sódò yẹn wọ́n wá tún ní wọ́n ṣètùtù wọ́n tún kó nira bá ọmọ òkú yẹn àwọn tí wọ́n bùkátà àánú ẹ tún wá máa dájú wọn ẹ máa gbewúrẹ́ ẹ máa gbẹran ẹ wá lẹ́ẹ̀ láàánú ẹ̀sìn tó já sí pé ìyàwó èèyàn kú pẹ̀lú oyún ẹ̀ tó ń dìmáàndì nǹkan lọ́wọ́ ẹni tó wà ní ìbànújẹ́ yóò mẹ́ran wá ẹ̀ ṣètùtù ẹ̀ lakun ẹ̀ ṣe gbá ẹ̀ ṣàwó ẹ̀yin lẹ́wọ̀n a máa bọ́ ọ̀tà lẹ́mọ̀ ní Islam ẹ̀sìn jàgídíjàgan ṣáà máa báyé ti rí ni. ó Ọlọ́run àwọn ilé yóò máa ń tán ṣe so ìyẹn túmọ̀ sí pé irú òkú bẹ́ẹ̀ tí ẹ pé ogun ló dé àwọn èèyàn ja Islam lógun Islam kì í jáyàn lógun o ìtọ́lọ̀ ń sọ ni pé qatilu alladhina yuqatilunakum àwọn tán bá bá yín jà ní ẹ bá jà kódà ó jẹ́ kó yé pé àwọn tán bá kọjú ìjà sí yín má kọjú ìjà sí wọn látara pa àwọn kan bẹ́ẹ̀ jà wà lọ ń kọjú ìjà sẹ́lómi ó ti kọjá yìí ó ní wa in ahadun minal mushrikina istajaraka fajiru kódà tí ẹnìkan tó jẹ́ abọ́gibọ̀pẹ̀ tó bá wá sálù ọ́ pé kò gbẹ ẹ̀mí wúlẹ̀ ìrẹ́ ànábì rí pé ó gbà á lẹ̀ àwọn tí wọ́n ń bú ànábì yẹn wọ́n rí ìwọ̀n ní Al-Qur'an èyí tí wọ́n yí ni pé Muhammadu yìí yẹn igi náà fọ́ọ̀mọ lórí ló fi ń wí láwàní bí ó ti lọ báyàwó ìyàwó sùn wọ́n rí yẹn ní Qur'an ni o ànábì yìí yẹn àtọ̀sí lóko ló fi lọ ń bẹ̀rẹ̀ tọ̀ ìyẹn ni wọ́n ń rí o wọ́n rí èyí tó sọ pé tó ṣe bọ́ bá wá sálùwọ̀ ànábì gbà á lẹ̀ má jẹ́ kẹ́mi ẹ̀ bọ́ torí kí ló sì fà torí àwa náà ka Qur'an ní báwọn èèyàn wọn àdìsù láǹkà náà ìyẹn lọ bẹ́ẹ̀ àkọ́kọ́ nìyẹn la yugusel wọn nídìí àti wẹ̀ wala yusalla alayhi wọn àdẹ̀ ní kírun sí ní ara ẹlẹ́ẹ̀kejì tó ń jẹ́ shahidu dunya lọ́dọ̀ àwọn àfẹ́sìn wọ́n ní wa man qutila fi qitalin ma'al kuffar ẹ máa gbẹ́lẹ̀ yìí o ayé nìkan ni ó ti máa jẹ́ shahidi kò ní jẹ́ lọ́dọ̀ Ọlọ́run ẹni tí wọ́n pa àmọ́ wọ́n pa òun náà sójú ogun pé kèfèrí ń bá mùsùlùmí jà ni gẹ́yìrà annahu irtakaba dhanban àmọ́ ó ti dáràn bí irú ọ̀ràn o wọ́n pa sógun àmọ́ ọ̀ràn ti wà lára ẹ̀ ó ti dáràn ka an yakuna ghalla fil magnam bóyá ó ti jí nǹkan ogun ó ti jàǹbá àwọn ọmọ ìyá rẹ̀ aw qatala riya'an tàbó lọ ja ìjà yẹn nítorí kárí mi yẹn gbọ́ pọ̀ yín tẹ̀ ń lọ tẹ̀ ń bọ̀ ẹ̀ lérè torí pé àníyàn yín ò bá tọ́lọ́ ń lọ àníyàn yín ò lọ pẹ̀lú tọba tó ní wá torí pé Ọlọ́run kọ́lẹ̀ ń jà á fún Islam kọ́lẹ̀ ń jà á fún ọ̀rọ̀ tí ń di méjì àwọn kan máa sọ pé à ń jà fún Islam àwọn kan máa sọ pé à ń jà fáwọn bàbá wa tọ́pọ̀ tí ń di méjì Islam tẹ́ ẹ bá sì ti jà fún Islam gangan ní kókó tẹ́ ẹ bá jà fún Islam kí láǹfààní ariwo yé à ń lọ à ń bọ̀ tó bá yẹ pé àwọn bàbá yín nìkan lẹ fẹ́ jà fún ṣáwọn bàbá yín nìkan ló ní Islam yẹn jọ kárí wa àwọn tí wọ́n bá gbógun tì yín yẹn àwa náà ná gbógun tì àwọn bàbá ó ti kúrò lọ́wọ́ àwọn bàbá yín ó ti di tọ́lọ́hún kọ́lọ́hún kó là wá torí pé ńgbà tẹ́nìkan bá ti ń sọ wípé gbogbo ẹni tó bá ti rí ní South West yẹn ẹ máa lẹ́ lóko ká máa sun àwọn mọ́ṣáláṣí wọn láwọn ọ̀rọ̀ tí ò mú àlàáfíà wá kọ́lọ́hún kó ṣe dáadáa fún wa ìyẹn tiẹ̀ kọ́tẹ́lárìà àbò ń jà ní tìtorí káyé lè rí bírú yẹn tán bá pa wọ́n kàn pàdánù náà ni tí wọ́n pé ìkànlámú wà ní fil Bukhari wa Muslim eléyìí náà tó wà nù Bukhari àti Muslim náà wọ́n ní an Abi Hurairata radiyallahu ta'ala anhu annahu wọ́n la Abu Hurairah ọlọ́mọba wa yọ́nú sí wọ́n ní annahu qila li rajulin aniha lahu wọ́n ní gbà tẹ́nìkan kú sójú ogun àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní kí pé ó kú oríire ó ṣoríire àní ẹnlẹ́wù aṣahada ó ti kúkú oríire ó ti lọ́dọ̀ Ọlọ́run anna Muhammad sallallahu ta'ala alayhi wa sallam lànàbí wa ní rárá o eléyìí ò kúkú oríire gangan bal walladhi nafsi biyadihi mo fi Ọlọ́run tó fọwọ́ ara rẹ̀ dẹ́mi mi mo fi búra inna shamlata allati asabaha yawma Khaybara min al-maghanim
lam tusibuha al-maqasim, ẹni yẹn aṣọ tí wọ́n fi sin ó jí lójú ogun Khaybar ni nínú nǹkan ọrọ̀ ogun wọ́n pín fún ẹwọ́n tó bá ṣe ẹ̀jẹ̀. ṣàǹkú tó bá yẹ pé ṣẹ̀yí dúró gbé èèyàn kò yẹ kí nǹkan yìí bá ṣe yẹn jẹ́, torí pé àwọn èèyàn àwọn kan ní pé àgbọ́yé ṣẹ̀yí dì yẹn gangan kò yé wa, tó yẹ pé ikú ṣẹ̀yí dì yẹn ni kò yẹ kí irú pé aṣọ ni ó tún wá dènà ẹni tó kúkú ṣẹ̀yí dì pé ó ti jí nǹkan ọrọ̀ ogun lógun Khaybar. Ànábì wa ní la tush'ilu alayhi nara, kódà iná ó máa jó. wọ́n ní wa hadha qasabiqi, àmọ́ òun náà ìdájọ́ tí ń bẹ fún ṣahidi dunya wal akhirah níbi la yughsal, wọ́n ní wẹ̀ fún wala yusalla alayhi, wọ́n sì ní kírun sí i lára. àmọ́ tabaníkà wò àwọn tí wọ́n ní àní kírun sí lára yìí, ṣé lẹ́yìn táwọn òkú yìí náà padà kú ṣáná bí ó padà tún kírun sí wọn lára lẹ́yìn tán sí wọn? kàámsà àtàwọn ẹ̀mí àmẹ́pẹ̀lá tó lọ ń kírun sí wọn lára. so káfíyàn lẹ̀ amma shahidul akhirah, èyí tó jẹ́ lọ́rùn nìkan. wọ́n ní fahuwa al-maqtulu zulman min ghayri qitalin, òun lèyí tí wọ́n pa nípa àbòsí láyé ń ṣe lójú ogun. awil meiti bida'in, àmẹ́niyẹn kú pẹ̀lú àrùn. wabil akhassi batni, àbí inú ló pa ó kúkú inú. kama mata bi ta'un, bí ẹni tó kúkú àjàkálẹ̀ bóyá irú Ebola àti corona. so aw bil gark, tàbẹ́niyẹn tẹ̀rì sódò ọkọ̀ ń lọ orí. wa kal mayti fil ghirba, abẹ́nìkan tó wà lájòjì tó kúkú àjòjì ka talibul ilmi, gẹ́gẹ́ bí ẹni tó ń wá ìmọ̀ káàkiri. idha mata fi talabi, tó bá kú sórí ìmọ̀ tó ń wá yẹn. wan nufasa, àtobìnrin tó ń ṣe nǹkan oṣù. allati tamutu fi talaqiha, tó jẹ́ pé inú tọ̀láàkì ló kú sí. ìbéèrè tá à ń béèrè ni pé táwọn eléyìí náà tán bá ń jẹ́ ṣẹ̀yídì lọ́rùn, àwọn tán kúrú kú yìí tí wọ́n ṣe mùsùlùmí ńkọ́? hadha su'alun, wípé tó bá já sí pé ìtúbọ̀ ṣẹ̀yídù gangan lélẹ́yìí, àwọn tán kúrú kú yìí tó já sí pé irú kú yẹn dà wọ́n pọ̀, bóyá òun náà kú sínú tọ́lák, bóyá ó kú sínú kótẹ́rì sódò, bóyá òun náà kú sínú kòrónà tí kìí ṣe mùsùlùmí, ṣé òun náà jẹ́ ṣẹ̀yídì? ká mú yẹn dání pé báwo la ṣe fẹ́ ṣàlàyé eré yìí hùn. a wá rí pé àwọn nǹkan tá a ṣàlàyé yìí lọ́dọ̀ àwọn àfẹ́ẹ̀sìn, àwọn tí wọ́n kà kún ìránṣẹ́ yìí dípọ̀ táwọn náà tó fi ra wọn fi kún, kódà wọ́n ń lọ bí 30 bí 30 tó ń gbà pé ṣẹ̀yídì ni wọ́n. qala Ibn Hajar al-Asqalani àwọn gan ṣàlàyé, wọ́n ní wa qad ijtama'a lana mina turkil jayyida, kódà wọ́n ti kó wá fún wa lójú àwọn ọ̀nà tó da akthara min 20 khasla. tá a bá fẹ́ máa wo ṣẹ̀yídì àárín tó pọ̀ ju 20 lọ nínú ìṣẹ́ àgbà ṣẹ̀yídì. tá a bá ka Fatihul Bari Ibn Hajar àárá àwọn ṣẹ̀yídì yẹn lóníranran àárí wọn bẹ̀. so anam Muhammad sallallahu alayhi wa sallam wọn wá ní wọn bí léèrè ní Sahih Muslim pé ma ta'uduna shahida minkum, àwọn wo lẹ́tí ẹ̀ ń pè ń ṣẹ̀yídì nínú yín? wọ́n wá dá Nábì lóhùn pé man qutila fi sabilillah, ẹni tán bá pa sójú ogun ẹ̀sìn fa huwa shahid, wọ́n lóhùn ní Ànábì wa ní inna shuhada'a la qalil, tó bá jẹ́ bẹ́ẹ̀ ń gbà yẹn ẹni tó máa kúkú oríire òní tó nǹkan ẹ mú wọ́ọ̀dù yẹn dání. Ànábì ń bi wọ́n léèrè pé ta lẹ́yìn tí ẹ mọ̀ sí ṣẹ̀yídì? àwọn wa ní ẹni tó bá kú sógun tó bá jẹ́ bẹ́ẹ̀ ń gbà yẹn ṣẹ̀yídì òní tó nǹkan kan. Ànábì wa ní man qutila fi sabilillah, ẹni tán bá pa sójú ọ̀nà Ọlọ́run fa huwa shahidun, ṣẹ̀yídì ni. wa man mata fi sabilillah, ẹni tán bá pa sójú ọ̀nà Ọlọ́run fa huwa shahid. wa man mata fi ta'un, ẹni tó bá kú abẹ́ni tó bá kú ẹni tó bá kú tán pa sójú ọ̀nà Ọlọ́run ṣẹ̀yídì ni. ẹni tó fún ẹ̀ kú
sójú ọ̀nà ọlọ́run ànábì ní ṣẹ̀yídì ni wa man mata bit-ta'un ẹni tó kú tó bá jásí pé àjàkálẹ̀ àrùn ló pa ṣẹ̀yídì ni ó ní wa man mata fil batni ẹni tí yẹ pé inú lórun pa bóyá ó ń rọbí ni torí inú nìyẹn náà fa huwa shahidun ṣẹ̀yídì nìyẹn náà ṣùgbọ́n tá a bá wà díìsì yìí nìsín kò ṣàdáyẹn rí pé bóyá mùsùlùmí àbẹ́ni tí kì í ṣe mùsùlùmí ó lè gbogbo ẹni tó bá kú yẹn náà ṣẹ̀yídì ni kódà tí ó bá ṣe lọ́wọ́ eléyìí nǹkan ti wọ̀ wọ́n wá ní Imam Ahmad rahimahullahu ta'ala òun náà ní man kutila duna malihi ẹni tán bá pa nítorí owó ẹ̀ ṣe kèfèrí tán ẹni tí èyí ṣe mùsùlùmí tán pa nítorí owó tiẹ̀ náà ń kọ́ mo fẹ́ ká bọ̀ ń sọ bẹ́ẹ̀ nítorí ká lè bá gbọ́ àgbọ́yé ìntànpé níṣẹ́ yìí bó yàtọ̀ sí ìntàn sọ yìí ẹni tí wọ́n pa nítorí owó rẹ̀ fa huwa shahid wa man kutila duna dinihi ẹni tán pa nítorí ẹ̀sìn ẹ̀ fa huwa shahid bẹ́ẹ̀ náà ni wa man kutila duna damihi ẹni tán pa nítorí pé ó fẹ́ dáàbò bo ẹ̀mí ẹ̀ kò fẹ́ kọ́ta ẹ̀jẹ̀ ńlẹ̀ fa huwa shahid lọ́dọ̀ àfàwà Tabarani eléyìí lọ́dọ̀ àfàwà Ahmed lọ́dọ̀ Tabarani ó ní mansura an dabatihi ẹni táwọn èèyàn bá jábọ́ lórí nǹkan ẹ̀gún ẹ̀ ó ń wa mọ́tò lọ làwọn èèyàn lọ́kọ́bó lójijì ló sì jábọ́ fa huwa shahid torí pé òun ò pílánì ikú wọ́n fẹ́ gbẹ́ni tí ó bá ti pílánì ikú tí kú bá ti bá ó ti di ṣẹ̀yídì nù ó ní wa hadha yughsal wa yusalla alayhi gbogbo orú àwọn eléyìí wọ́n máa wẹ̀ fún wọn wọ́n á dẹ̀ máa kírun sí wọn ní ara. afa Ibn Taymiyyah rahimahullahu ta'ala wọ́n wá lọ béèrè ìbéèrè lọ́wọ́ ẹ̀ an rajulin rakiba al-bahr pé ẹnìkan tó jásí pé ó máa lè tìjára ó máa ń gun orí omi fún òwò ṣíṣe ó ní fagaraqa fa al-mata shahida ó wá tẹ̀rì sódò ìjó kúkú ṣẹ̀yídì ẹ̀gbọ́n tí bàbá sọ bàbá ní náà mata shahidan ikú ṣẹ̀yídì ló kù idha lam yakun asiyan bi rukubi tí ò bá ti dá ẹ̀ṣẹ̀ tí kìí ṣe pé ó ń yapa ọlọ́run lórí omi tó ń gùn yẹn ṣàpọ̀ ó ti kó àti mùsùlùmí àtẹni tí ò ń ṣe mùsùlùmí ó ti kó wọn jọ kí wá ní àyà táwọn àfa wa ní tó máa ń sábà lò fún ṣẹ̀yídì náà Al-Qur'an tá a bá lọ sínú Suratul Nisa àyà 69 ọlọ́run wa ní a'udhu billahi minash shaitanir rajim torí pé àṣìṣe kan wà tí gbogbo èèyàn máa ń sábà ṣe láyé àṣìṣe ní káfà máa sọ pé ba'da a'udhu billahi minash shaitanir rajim kò má sọ pé lẹ́yìn tá a ti ṣe a'udhu billahi ìgbà wo ló ṣe kò sì tí ì ṣe tẹ́lẹ̀ o yóò wá ní ba'da a'udhu billahi èmi ò ní ba'da al-istihadati wal basmalati tó bá lọ katira tí wọ́n ń pè ní al-awi lil fatawa ti Imamu Sayuti wọ́n kàn dẹ́mọ̀ ẹ̀mẹ́ pé kò tiẹ̀ lọ lọ́dọ̀ àwọn Lárúbáwá rárá ó dẹ̀ gbọ̀pọ̀ lọ́dọ̀ àwọn àfa gan yóò máa sọ wọn ní abada a'udhu billahi minash shaitani kí ni bá dà mbẹ́ àwùsù tó ṣe tẹ́lẹ̀ so ká kú mẹ́ wọ́n ní Ọlọ́run ní wa man yuti'illaha wa rasulahu fa ulaika ma'a alladhina an'ama Allahu alayhim minan nabiyyina والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا wọ́n ní wa man yuti'i Allah ẹnikẹ́ni tó bá tẹ̀lé Ọlọ́run ẹbí tó wọ́n gbé ṣẹ̀yídì wa o wa rasulahu aw rasula tó tẹ̀lé ànábì ìyẹn ni pé ó tẹ̀lé Ọlọ́run ó sì gbà fún ànábì wọ́n ní fa ulaika àwọn ẹrú àwọn èèyàn bá ní ma'alladhina an'ama Allahu alayhim wọ́n máa bẹ pẹ̀lú àwọn tọ́lọ́run parí ìdẹ̀ra wọn sínú ayé wọn minan nabiyyina ayé ibi táwọn ànábì Ọlọ́run bá wà láàtò wọn sí lálìjánnà wasiddiqina àti ibi tí wọ́n bá tò àwọn sídíkù sí washuhadahu àti ibi tí wọ́n bá tò àwọn shuhadahu sí àwọn tó jẹ́ pé nígbà tí wọ́n fẹ́ tó ń ṣẹ̀mí qalbuhum hadirun ila rabbi ọkàn wọn ò yẹ kúrò lọ́dọ̀ Ọlọ́run nígbà tí wọ́n tún kú náà bọ́kàn wọn ṣe lọ́dọ̀ Ọlọ́run mo ti mú ṣẹ̀yídì wá díẹ̀díẹ̀ bọ́lọ̀ ti ń sọ yí pé yawma la yanfa'u malun wala banun illa man ata Allaha bi qalbin salim ọjọ́ tó wò ní ṣàǹfààní tọ́mọ ò ní ṣàǹfààní àfẹn tó bá dọ́dọ̀ Ọlọ́run pẹ̀lú ọkàn tí ò ṣẹbọ́nú ẹ̀
tí ò mú nǹkan ẹ̀mí mọ́ Ọlọ́run selimun ọkàn yẹn lálàáfíà pẹ̀lú ọba tó ní, irú ẹni yẹn ní ṣẹ̀hídì. torí pé ayé ọkàn èèwò wọn àbá nǹkan ẹ̀mí ń bẹ yàtọ̀ sọ́lọ́run. ìyẹn ló fi jẹ́ pé ṣẹ̀híd ẹni tọkàn ẹ̀ gba Ọlọ́run tó yẹ́yẹ́, ọkàn ẹ̀ dọ́dọ̀ ọba tó ní nígbà tó wà láyé, nígbà tó ẹ kú náà ṣe máa ń láǹfààní sọ pé la ilaha illallah sòkòlò ńkó làwọn bẹ wà salihin àtàwọn tí wọ́n jẹ́ èèyàn rẹ̀ wọ́n ní wọ́n máa wà nípò kan náà wà asuna ulaika rafiqa. ó ní irú àwọn èèyàn báyìí àwọn náà ló dáa láti bá tò. àyà yìí fún rẹ̀ ò tí ì gbé àyà ṣẹ̀yídì wá. in tó kàn sọ fún wa ni pé ẹni tó bá tẹ̀lé Ọlọ́run tó tẹ̀lé ànábì o yóò máa bẹ pẹ̀ láwọn tí Ọlọ́run parí ìdẹ̀ra sínú ayé wọn náà àwọn ànábì, yóò wà pẹ̀lú àwọn èèyàn rẹ̀ ń bẹ, yóò wà pẹ̀lú àwọn ṣúwàdá, yóò wà pẹ̀lú àwọn salihin. àwọn eléyìí ló sì dáa jù ní bàtò. àwọn owó gan wà ní ṣúwàdá ṣàpò in táwọn afá kálẹ̀ rẹ̀. tá a bá wá wò pé limadha kanu ṣúwàdá, kí ló dé tó fi ń jẹ́ ṣẹ̀yídì? kanu ṣúwàdá al-imani wa islami, wọ́n ń jẹ́ ṣẹ̀yídì nítorí ìgbàgbọ́ wọn àti islam wọn. ẹ jẹ́ ká wá lọ wo àyà ṣẹ̀yídì nínú al-Qur'an. ká wá wò pé ṣé nǹkan kálẹ̀ yìí ní ṣẹ̀yídì ni o àbí nǹkan mi. ẹ jẹ́ á lọ sínú suratul hadid, ibẹ̀ gangan lọ lóhun ti júwe kí là ń pè ní ṣẹ̀yídì yàtọ̀ sí gbogbo ń ta kálẹ̀ yìí. pé Ọlọ́run fẹ́ sọ pé ṣẹ̀yídì rẹ o ẹni tó kúkú ẹ̀ rẹ̀. tá a bá lọ nínú suratul hadid Quran 59 verse 19 a rí pé Ọlọ́run ní walladhina amanu billahi wa rusulihi ulaika umus siddiquna wa shuhadahu inda rabbihim. ṣẹ̀yídì gangan rẹ̀ gbogbo ń ta kálẹ̀ kò ń ṣe ṣẹ̀yídì rárá. Kùránì gangan eléyìí o, torí pé wọ́n ti gba Kùránì lọ́wọ́ wa, àdìsí yìí nìkan la máa kà. Ọlọ́run ní walladhina amanu billahi wa rusulihi, àwọn tí wọ́n nígbàgbọ́ nínú Ọlọ́run tí wọ́n sì nígbàgbọ́ sí gbogbo àwọn òjíṣẹ́ rẹ̀. ẹ̀rí pé lè ní í ṣe lára mùsùlùmí a máa ń sábà àdírẹ́sì ànábì bíi pé òun nìkan lànábì wá, làwọn míì ò ṣe gbọ́ wáyé. kìrìsìtẹ́nì ò gbọ́dọ̀ mọ bá wa jàdú Ìsá, torí pé Ìsá barihum minhum, Ìsá ò ní bísínẹ́sì pẹ̀lú wọn. Pọ́ọ̀lù ní ẹni tí ó jẹ́ ọlọ́rọ̀ wọn, ìwọ̀n tí yé wa. so Pọ́ọ̀lù yẹn náà lànábì ní Ibn Kathir báwọn gbé lárugẹ ló lànábì Ọlọ́run ni. ààrẹ ní fọ́ọ̀gì mọ́ Ibn Kathir dọ́là. ó pe Peter lànábì, Pétérù, ó pe John lànábì, ó sì pe ṣé Paul kílì kẹta, ó pe Máàkù lànábì, ó pe John àti Paul lànábì. àwọn èèyàn ò sọ ó sì wà ní tafsir. táwọn ọ̀tá Islam bá fẹ́ sọ ibẹ̀ ni ó wà lọ wọn lọ́wọ́ tafsir Ibn Kathir. àṣírí nìkan bẹ́ẹ̀ tafsir Ibn Kathir yìí làwọn àfa gbájú tó jọ ń súnà. kódà ń bì kan Ọlọ́run bá ń sọ̀rọ̀ àwọn tó gbọ́ Ọlọ́run gbọ́ nínú Ahlul Kitab. Ibn Kathir dẹ̀ fi ń tú àwọn lẹ́yìn àná Muhammad tó sì jásí pé kì í ṣàwọn lọ́lọ́run sọ. àmọ́ tẹ́ ẹ bá sọ wọ́n yọgi tì yín ni pé àwọn àgbọn ti parí iṣẹ́ ẹnìkan ò gbọ́dọ̀ kọwọ́ bọ̀ ọ́. so ìyẹn fi hàn pé Ọlọ́run ní walladhina amanu billahi wa rusulihi. ìwọ náà fúnra ẹ̀ ṣí Quran wá wo ẹni tó ń jẹ́ ṣẹ̀yídì lẹ́ni tó nígbàgbọ́ nínú Ọlọ́run tó sì gba gbogbo òjíṣẹ́ gbọ́ tí ó yọ̀kan lẹ̀. Ọlọ́run ulaika àwọn eléyìí o umus siddiqun, àwọn lolódodo tí wọ́n gba òtítọ́ gbọ́, wa shuhada inda rabbihim, àwọn gangan ní ṣẹ̀yídì lọ́dọ̀ Ọlọ́run wọn bá wọn. Ọlọ́run ló sọ ẹ̀rọ Al-Qur'ani o. ibo la fẹ́ gbé eléyìí sí lẹ́gbẹ̀ẹ́ àwọn ń ta kálẹ̀ yẹn. ó wá ní lahum ajruhum wa nuruhum, àwọn eléyìí wọ́n ẹ̀san wọn ń bẹ lọ́dọ̀ Ọlọ́run ọba wọn. wa nuruhum, kódà wọ́n gba ìmẹ́lẹ̀ ó wà lára wọn. ó ní walladhina kafaru, àmọ́ àwọn tó bá kọtọ lọ́hùn tí wọ́n gbàtọ̀ lọ́hùn wa kadhabu bi ayatina, tí wọ́n pe àwọn ìkìlọ̀ wa nírọ́, ulaika ashabul jahim, àwọn èèyàn ọmọ náà ni wọ́n. léyìí tó sọ pé níta ń pè ní ṣẹ̀yídù lẹ́ni tó gbà fún Ọlọ́run àtànẹ́bì nínú ọkàn,
gbogbo ọ̀nà tó bá wá gbà kú láyé ṣẹ̀yídì ni torí pé ọlọ́run yẹn ń bẹ nínú ọkàn kì í ṣe ikú yẹn ló sọ ọ́ di ṣẹ̀yídì àwọn àfáà wa ńgbà tí wọ́n kú mọ́tò ló pa wọ́n irú ikú tí wọ́n tọrọ ni ìyẹn kọ́ ni ṣẹ̀yídì ìgbàgbọ́ tó wà lára wọn yẹn ni ó mọ̀ sọ wọ́n di pé wọ́n kú sórí Islam mata shahidan kì í ṣe pé nítorí pé wọ́n kú sódò àbí nítorí pé iná jó wọn pa torí bí iná ṣe jó wọn pa lójó kèfèrí kan náà pa báwọn ṣe kú sódò náà ni kèfèrí kan kú sí odò bẹ́ẹ̀ nìkan ṣe ń rọbí náà ni ẹlòmíì náà ń rọbí tó kú tí èyí ṣe mùsùlùmí torí pé wáyé pé ikú yẹn ló ń sọ wọ́n di ṣẹ̀yídì ni yóò máa túmọ̀ sí pé kèfèrí tó ń rọbí lọ́wọ́ tó bá fi lè kú sórí ẹ̀ ṣẹ̀yídì ni yóò máa túmọ̀ sí pé ẹni tí èyí ṣe ìsìláàmù tóun náà tí iná jó pa tàbí òun náà ó kú sínú pé ó ń lóyún ó ń rọbí ṣẹ̀yídì lòun náà jẹ́ àmọ́ tó ń jẹ́ kéèyàn máa jẹ́ ṣẹ̀yídì ni pé amanu billahi wa rusulihi ó gba ọlọ́run gbọ́ àti gbogbo àwọn òjíṣẹ́ kò fi kan sọ́tọ̀ ó ní ulaika àwọn tó bá rí bẹ́ẹ̀ umusiddiqun àwọn gangan ni wọ́n ṣe òdodo pẹ̀lú ọlọ́run wa shuhadahu inda rabbihim àwọn gangan lọ́kàn wọn ni wọ́n jẹ́ pé wọ́n rí àyè ń bẹ fún wọn lọ́dọ̀ ọlọ́run ọba wọn ṣẹ̀yídínù ó ní lahum ajruhum àwọn eléyìí ẹ̀san wọn ń bẹ fún wọn lọ́dọ̀ ọlọ́run ọba wọn wa nuruhum ìmọ́lẹ̀ dẹ̀ wà fún wọn ẹ̀rí pé tán bá bẹ̀rẹ̀ sí ní ròyìn àyè àwọn Yahudi yẹn wọ́n mọ̀ sọ pé ẹ̀rí wọn ìmọ́lẹ̀ ó wà lára wọn wọ́n wà lórí alámanabiri àdúrò wọ́n mọ̀ ròyìn ẹ̀ ọlọ́run wa ni walladhina kafaru àmọ́ àwọn tí wọ́n kọ̀tọ̀ lọ́hùn wa kadhabu bi ayatina wọ́n pe àwọn ìkìlọ̀ wa nírọ́ ó ní ulaika ashabul jahim àwọn eléyìí lọ́mọ náà ẹ dákun ibo la fẹ́ gbé àyà yìí sí ṣáwá fẹ́ sọ pé àwọn àdìsù tá a kà yìí wọ́n ṣàlàyé ẹ rí i pé ẹ ní ríbi tí wọ́n ti ń sábà mú àyà wá káwọn èèyàn mú àyà yìí wá èyí tí wọ́n máa gbé wá máa yóò tẹ̀rẹ̀ Allah wa rasul fa ulaika ma'a alladhina an'ama Allahu alayhim minan nabiyyin was-siddiqin wash-shuhada wa hasuna ulaika rafiqa in téèyàn fi ń jẹ́ ṣẹ̀yídì kọ́ ni pé ó kú sódò ó kú sọ́sà ó kú sómi iná ló pa in tó sọ di ṣẹ̀yídì ni ìgbàgbọ́ tí ń bẹ nínú ọkàn rẹ̀ ìbá wa fọwọ́ rọrí kú ìbá má fọwọ́ rọrí kú lódiwọ̀n tó bá já sí pé ó kú lórí pé qalbuhu ma'a rabbihi qalbuhu hadirun qalbuhu shahidun ọkàn yẹn ń jẹ́rìí pé ọba yẹn lòun ń sìn mata shahida ṣẹ̀yídì nìyẹn inter miss out nìyẹn sùkọ́lọ̀ kó dákun kó ṣíjú àánú wò wá kó ràn wá lọ́wọ́ kó ṣe dáadáa fún wa ẹ rí i pé tabadẹ wà Al-Qur'an náà ó ní ya kayfa idha jina min kulli ummatin bi shahidin ṣẹ̀yídì túmọ̀ sójíṣẹ́ ọlọ́run níbo mi bọ̀ èyí tá a bùkátà ń bẹ̀ ni pé shahid man hadara qalbuhu ila rabbihi ẹni tí ọkàn ẹ dé ọ̀dọ̀ ọlọ́run ọbẹ̀ tó já sí pé àṣà ma'a rabbihi wa mata alayhi ó ṣẹ̀mí pẹ̀lú bọ́ọ̀lọ́run tí ni ó sì kú lórí ẹ̀ ọ̀nà yòówù tí ìbá wa gbà kú ṣẹ́gẹ́tì mi sí ọ̀nà yẹn dùn máyé kò dùn máyé o ikú tó kú yẹn kọ́ ni ṣẹ̀yídì bí kì í ṣe pé ìgbàgbọ́ tí ń bẹ nínú ọkàn ẹ̀ àmọ́ lẹ́ni ìgbàgbọ́ yẹn ò wá ní ṣiṣẹ́ àwọn ikú yẹn lára máa pa àwọn afáwa kódà wọ́n tọrọ ẹ̀ nígbà tí wọ́n àmọ́bọ́ ṣe kú ònu mọ́tò kódà orí igi kan ni wọ́n lọ há sí àwọn máa fi kú yẹn a máa fi ṣe fáàrí bíi pé kú yẹn gan ló sọ̀yàn di ṣẹ̀yídì bíi pé ìgbàgbọ́ ọkàn yẹn àyà Kùránì rèé àyà ṣẹ̀yídì gangan rèé pé walladhina amanu billahi wa rasulihi ulaika umusiddiqun ó dìídì yẹn wọ́n ni kì í ṣe pé àwọn eléyìí gan ni siddiqun àwọn tó gbà lóye pé gbogbo òjíṣẹ́ tọ́lọ́run rán yẹn lòjíṣẹ́ wa tó o bá ti gbà wọ́n gbọ́ ò sí nínú ṣẹ̀yídì ẹgbẹ́ la nufariqu ahadin min rusulihi ó máa ń sọ bẹ́ẹ̀ ń bì kan náà sódà ń sọ pé ana aqimu dina wala tatafarraqu fi yẹn pé tó o bá ti lè gba gbogbo wọn gbọ́ tó o nígbàgbọ́ sí wọn ìyẹn fi hàn pé ìwà tí wọ́n bá wù súnà ní lọ́dọ̀ wa
lẹ́ni súnà ànábì nìkan là ń pariwo súnà àwọn ànábì ọlọ́run tó kù ń kọ́ àwọn ànábì ọlọ́run yẹn wáyé wá ṣe nǹkan míì ni èwo ló wáyé wá ṣàìdá tẹ́ bá tún wá ń sọ pé ànábì kan yàtọ̀ sí pé wọ́n tún parọ́ mọ́ wọn o torí kò sá ànábì ọlọ́run tí Yẹhudi ò parọ́ mọ́ ẹ lè ra ànábì ọlọ́run kan àwọn àfọwọ́sì máa kọ́ sínú tafsir wọn alánàbì Lútù ó mọ tí yóò fọ́mọ ẹ̀ méjì lóyún àwọn àfáàdé ń kọ́ sínú tafsir Yẹhudi dẹ̀ gbà lákàyè wa wọn alánàbì Dáúdà ó gbàyàwó ó wá pààyàn irú ẹ̀ náà ń sọ máa ń dán Muhammad yìí táwọn náà dẹ̀ ń gbà á kò sí tí wọ́n ní sọ tán sáwọn ànábì ọlọ́run kọ́lọ́nkó làwọn bẹ̀ áyà èrè o pé walladhina amanu billahi wa rusulihi àwọn tí wọ́n gbọ́ ọlọ́run gbọ́ tí wọ́n gba gbogbo òjíṣẹ́ ọlọ́run gbọ́ ulaika humu siddiqun àwọn tí wọ́n ṣòdodo pẹ̀lú ọlọ́run o wa shuhadahu inda rabbihim àwọn ni wọ́n máa jẹ́ ẹni tó kúkú re lọ́dọ̀ ọlọ́run tán bá tán sórí ẹ̀ shuhada inda rabbihim shuhadahu inda rabbihim àwọn ní ṣe lọ́dọ̀ ọlọ́run lahum ajruhum wa nuruhum wọ́n gba ẹ̀san wọn wọ́n sì rí ìmọ́lẹ̀ tó pé lọ́dọ̀ ọlọ́run wọ́n ní rí òkùnkùn nínú sáré kódà wọ́n ní rí lálkìyámà ó wá ní walladhina kafaru àwọn tí wọ́n kọtọ lọ́hùn o wa kadhabu bi ayatina tí wọ́n pe àwọn ìkìlọ̀ wa nírọ́ ulaika ashabul jahim àwọn eléyìí lọ́mọ náà jahim ọlọ́run dákun má ṣe lè láwé mọ́ kò síjú àánú wọ̀ wá ọlọ́run jẹ́ kí a lè gbọ́ yé ẹlòmíràn náà ó ń takà dísù ní ó ń kàn dẹ́mọ̀ àdísù ní ń takò súnnà ní ń tí ó mọ wínú torí pé kò yé kọ́lọ́n kó tún láàká yẹ wá ṣe kó ṣe dáadáa fún wa kó ràn wá lọ́wọ́ kó sì bá wa gbọ́rọ̀ wa sẹ́sọ̀ ẹni tí ń wí ẹrú ọlọ́run ni tóun náà pé torí pọ́ bá wa yẹn nìkan ló pé àwa náà tá a sì ń gbọ́ ẹrú ọlọ́run làwa náà táwa náà pé tó sì já sí pé ní àwa náà ń retí àánú ọlọ́run kó jọba kó wá wa kó sì má fẹ́ nìkan kan lẹ̀ áyà tá a wá rí tẹ́lẹ̀mí wàá lò fún ṣẹ̀yìdì ni pé wala tahsabanna alladhina qutilu fi sabilillahi amwatan bal ahya'u inda rabbihim yursakun farhina bima atahumullahu min fadlihi wa yastabshiruna billadhina lam yalhaqu bihim min khalfihim ala khawfun alayhim wala hum yahzanun ìyẹn ni pé la tahsabanna alladhina qutilu fi sabilillah mọ̀mọ́ ẹ lérò pé àwọn tí wọ́n pa sójú ọ̀nà ọlọ́run yẹn pé amwatan wọ́n kàn kú bẹ́ẹ̀ bal ahyahu inda rabbihim wọ́n ń ṣẹ̀mí lọ́dọ̀ ọlọ́run ọba wọn kò sẹ́ni tó kú tí ó ṣẹ̀mí lọ́dọ̀ ọlọ́run kódà kèfèrí tó kú ó ń ṣẹ̀mí lọ́dọ̀ ọlọ́run ó wá lè máa jìyà ó ní yursakun wọ́n máa ṣe jẹ́ ẹ̀mú fún wọn ẹ̀mí wọn máa jẹ yóò máa mú farhina bima atahumullahu min fadli tínú wọn máa dùn sírú ọlá tọ́lọ̀ ń dá wọn wa yastabshiruna billadhina lam yalhaqu bihim min khalfihim istabshiru táwọn náà tí wọ́n máa fún ìró wọ́n máa gbọ́ ìró lọ́dọ̀ àwọn tí ò tí ì wá bá wọn lẹ́yìn wọn ìyẹn lẹ́ẹ̀fi máa rí i pé òkú mi yóò máa fọ̀rọ̀ ránṣẹ́ sílé lójú àlá báwo lọ́mọ mi ti rí tó kú mí náà bá kú wọ́n béèrè pé báwo lẹ́yìn ṣe rí ó lè bẹ́ lómi inú jẹ́ ó lè dùn mẹ́lòmí lọ́ fi irú wọn tán bá rí bẹ́ẹ̀ la khawfun alayhim wọ́n à ní gbọ́ ìròyìn ìbànújẹ́ wala hum wọ́n à sì ní gbọ́ ìròyìn tí ó máa dẹ́rù bà wọ́n so eléyìí ló ń lò eléyìí ń sọ àyè àwọn ẹni yẹn lọ́rùn báwo ló ṣe fẹ́ rí wọ́n pa pé ibo orí kí náà pa wọ́n sí orí pé wọ́n nígbàgbọ́ sọ́lọ́run wọn. gbogbo ẹ̀yin tẹ́ bá wa ṣí ètò yẹn ẹ ní pàdánù ọmọláyé àti lọ́run ọlọ́run ó sì máa ṣí ẹ̀ oore fún yín láwọn oore tó ní agbára tó já sí pé ẹ̀yin náà ó máa wò pé ṣé mi náà lọ́lọ́run ṣoore tó tó báyìí fún bí ó ti rí nù bí akil ayyil qayyum alladhi la ta'khusuhu sinatun wala nawm